Ẹ káàbọ̀ padà sórí ìkànnì YouTube wa. Tó bá jẹ́ ìgbà àkọ́kọ́ nìyí tí ẹ̀yin darapọ̀ mọ́ wa, ẹ bá wa tọ subscription button àti notification bell so that gbogbo ìgbà tá bá ti ń ju fíìmù àgbéléwò bí eléyìí ẹ máa rí wò. Ẹ ṣé púpọ̀ fún èyí bí ẹ ti ń ṣe. Fíìmù wo la mú wá fún yín ní òní? Owó eégún. Yetunde Barnabas tún gbára mi yọ. Fíìmù yìí orí kan. Ọlọ́run má jẹ́ kí ogun ayé kó borí wa. Ogun ayé ò ní borí gbogbo àwa tá a ní àǹfààní láti tẹ àmì síbi comment section yìí àti tá a láǹfààní láti máa wò. Yetunde Barnabas, Mide Martins, Habeeb Alagbe, Anike àmì gbogbo wọn ni ó kópa nínú fíìmù àgbéléwò yìí. Ogun ayé ò ní bolú. Àbẹ́ẹ̀ rí nǹkan ni tẹ́ ẹ bá ti wò ẹ sáré lọ sórí ìkànnì YouTube Yetunde Barnabas. Ìkànnì YouTube Yetunde Barnabas. Ìzáídà kẹ́ wò direct tàbí kẹ́ download ẹ̀ kẹ́ tẹ̀lé ṣáájú ẹ̀ gẹ́gẹ́ bí àwọn onífaransé ti máa ń sọ. Ibẹ̀ lẹ ti máa rí bó ṣe ń lọ ńbẹ̀. Nínú fíìmù yìí Yetunde Barnabas gbìyànjú. Ilé yìí ó lágbára. Kí ènìyàn kó wọṣọ tuntun kó máa jọ àkísà lójú ọ̀nà aráyé. Kí ẹwà ó wá di òkúta síni nígbà. Ọlọ́run ò tó rẹ o. Ayé tí ń yé sínú ayé ẹni mo gbà á ládùúrà ayé ò ní yé sí wa láyé. Yetunde Barnabas ni o. Bóyá wọ́n gbà ara faradà ni o. Wọ́n fi àràdá rẹ̀ ni o. Bóyá oníbọ̀rọ̀ ẹ̀ tiẹ̀ ṣe wá jẹ́ ni àbọ̀ ń lo Yetunde ni tó jẹ́ pé gbogbo ibi tó ń dé kò sálàánú kò sólóore. Tó bá wọṣọ tuntun wọn làkísà ló wọ̀. Gbogbo àwọn tó yin ẹran Yetunde lọ́wọ́ gbogbo wọn ló ń lè dànù. Èyí lágbára o. Ẹ wò tẹ́ ẹ bá ti wò ẹ sáré lọ sórí Yetunde Barnabas TV lórí ìkànnì YouTube ibẹ̀ lẹ ti máa rí wò. Owó eégún. Ibo lowó eégún gan tiẹ̀ ti jẹyọ nínú fíìmù yìí torí àti ìrànfààní láti wo apá kejì ẹ̀ ṣùgbọ́n lápá kìíní ibo lowó eégún ti jẹyọ. Tí ò fi ráláàánú tí ò fi rólóore tí tuntun fi ń jọ dúdú tó fi ń jọ àlòkù tó fi ń jọ nǹkan míì lójú ọmọ aráyé. Kọ́lọ́run kó ṣàánú wa kó má jẹ́ ká rí wàhálà àti ìdààmú. Ẹ má gbàgbé ẹ bá wa subscribe sórí ìkànnì YouTube wa. Ẹ tẹ notification bell simply because a nífẹ̀ẹ́ yín a mọ̀ pé ẹ̀yin náà nífẹ̀ẹ́ wa. A máa lè máa ríra ní gbogbo ìgbà tí a bá tún ti ń ju àwọn review wa sórí YouTube fún ẹ̀yin ọ̀jọ̀gbọ́n ènìyàn. Ẹ jẹ́ ká comment síbi comment section yẹn. Ogun tó borí Yetunde ò ní borí wa o. Irú Yetunde yìí kí la rò pé ó lè ṣe láti bọ́ nínú ogun àjàgà. Àwọn ìránṣẹ́ Ọlọ́run gan dọ́gbọ́n ń sá fún. Gbogbo olóògùn gan yẹ̀bá fún. Ó wá dàbí pé kò sórò ràn lọ́wọ́. Ṣé kó para ẹ̀ gan náà ní solution ni? Àbí kó máa bá ilé ayé ẹ̀ káàkiri? Ẹ jẹ́ á pàdé ní part 2 ìkànnì fíìmù yìí ká wò bó ṣe fẹ́ rí. Yetunde Barnabas TV ìbẹ̀rẹ̀ tí máa rí. Ẹ lọ bò ń bẹ̀ tàbí kẹ́ download ẹ̀ tẹ̀lé ṣáájú ẹ̀ bí àṣà àwọn onífàṣẹ. Ẹ bá wa subscribe sí YouTube wa ká lè máa rí yín bá. Kájọ máa gbádùn bó ṣe ń lọ kẹ́ tẹ notification bell kó máa dún kòkòkò. Ẹ ṣé púpọ̀.